dédé àsìkò yìí níbi tí ẹ ti ń gbọ́ wá káàkiri àgbáyé. Orúkọ mi náà ni Sọjí Abẹ́jọlá pẹ̀lú yín lórí ètò yìí lórí ìkànnì AIF Media. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ àwọn ayé mìíràn, ayé inú ọjà ni mo fẹ́ mú tọ̀yìn wá. Mo sì fẹ́ bẹ̀yìn bí mo ṣe fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ yìí pé ẹ dákun. Bẹ́ẹ̀ bá wà lọ́jà ẹ ṣe jẹ́jẹ́. Ẹni tó wẹ̀jú lẹ̀rù ń bà. Ogunlọ́gọ̀ èèyàn ló ń bẹ lọ́jà tó jẹ́ pé orí ni wọ́n fi ń rìn, ojú kànàkànà tìyín lórò pẹ́sẹ̀ ní fi ń rìn o. Àwọn kan apá kan ni wọ́n fi ń tẹ̀lẹ̀ tán sí láńká pẹ̀lú àpapọ̀. Àwọn kan ẹ̀yìn ni wọ́n fi ń wọ́ o. Àwọn kan àyà ni wọ́n ń dàdílẹ̀, kódà àwọn kan ń fìdí wọ́, ṣùgbọ́n torí pé ojú tìyín ò rí ju tẹ́ ẹ rí lọ, ẹsẹ̀ méjèèjì lẹ rò pé wọ́n fi ń rìn. Ọjà odidi ayé tó fẹ́ lágbára jù ni. Bá a bá mú ayé inú omi tán, ayé inú ọjà láfẹ́ mú tẹ̀lé, torí pé odidi ayé ni. Ọjà tẹ́ ń wò ń pàápàá ọjà àbílẹ̀, bó ti wò kéré mọ́ ẹ̀ẹ̀mejì ni wọ́n ná. Wọ́n ná lọ́sàn-án, àwọn abara méjì pẹ̀lú adarí wọn ná tiwọn lọ́sàn-án. Tó bá dòwú ọ̀gànjọ́, àwọn abara méjì àlùjànnú àti àwọn ẹ̀yà ẹlẹ́yẹ ní iná kejì lóru ọ̀gànjọ́. Bẹ́ẹ̀ ni kò sí ọjà ìbílẹ̀ tí ò rí bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá rìn láàrin ọjà lálẹ́ tàbí lóru tí ìnílò bá wà fún, ẹ má rìn àárín ọ̀nà gangan, ẹsẹ̀ ọ̀nà ni ẹ rìn. Báwo mo ṣe mọ̀? Ọjà kan bẹ nílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ àfọ̀gbọ́jà, ọjà àràdà tí gbogbo yín mọ̀ náà ni. Ìjọ kan wà lẹ́yìn ọjà ohun tí ẹnìkan bímọ sínú ìjọ, ṣẹ̀pá ọjọ́ kan máa ń ṣe àmúgba ìbí fún èèyàn. Ó wá jẹ́ òru, ìnílò wà káwọn àbúrò mi kan lọ wo ọlọ́mọ kan gbé nǹkan fún wọn. Bí wọ́n ṣe fẹ́ gba àárín ọjà àràdà àkọjá, ọmọkùnrin kan bẹ láàrin wọn. Wọ́n sí lóko rẹ̀ jẹ́ tó jẹ́ pé òun bá àwọn àgbà ṣe díẹ̀. Bí wọ́n ṣe fẹ́ máa lọ lóní ẹ̀dúró, wọ́n ń nájà lọ́wọ́, aago kan sí méjì òru ni o. Ẹ̀mọ́jà tẹ̀ wọ́n mọ́lẹ̀ náà bá ń pẹ́ ẹsẹ̀ ọ̀nà lọ, ó ní ó ti dá báyìí, tẹ̀ wọ́n mọ́lẹ̀ báwọn títí wọ́n fi lọ tí wọ́n fi bọ̀. Bẹ́ẹ̀ ni ọjọ́ tí wọn ò bá sì ní nájà òru gànjọ́, ọlọ́jà fúnra rẹ̀ yóò wá kórè ọjà. Bẹ́ẹ̀ ni bí eegun èèyàn skeleton tí rìn ní sì máa rí. Ọmọdébìnrin kan ó lọ sóòrù, wọ́n parí ìṣòro láago 4. Ó lóun ò lè sun ṣọ́ọ̀ṣì bọ́ ẹ̀fọn ọjẹ́ òun ní bá lọlé. Ó sì lọ, ó délé, ó sùn, ó bá bẹ̀rẹ̀ àìsàn. Wọ́n gbé káàkiri. Ìgbà tí ìtọ̀sẹ̀ dùn ọ̀rọ̀ yìí ń dì í ni ọ̀rẹ́ ìyá rẹ̀ wá sọ fún un pé ó sì fẹ́ràn rẹ ni o. Ibi àti ń ṣèpàdé tá a ti ń nájà, ọmọ rẹ̀ fọ́ ìkòkò wa ní oríta báyìí láago báyìí lóru. Ìdínú tá a fi fa àìsàn kan. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo ń sọ fún yín ní ìlú Ọ̀fà. Ọlọ́fà mọ́jọ àbísù jókòó ìjàkadì kàràkìtì lóru Ọ̀fà. Ọjà tó dojúkọ ààfin bàbá wa Ọlọ́fà. Ibẹ̀ ni ọ̀rẹ́ tèmi gangan ti rí ọlọ́jà láago kan òru tó wá réjà tó wá kórè. Ṣùgbọ́n ọ̀rẹ́ wa mọ̀ tọpa bíi kó mọ ibi tọ́lọ́jà ó gbà lọ. Afẹ́fẹ́ yẹ́, ọ̀rẹ́ wa wo bí afẹ́ ti fẹ́ wá, gbàdí ègbójú padà, ọlọ́jà ti lọ. Bẹ́ẹ̀ ni àwọn àgbà obìnrin bínú sí ní tí mò ń sọ torí tó yé wọn ni. Wọ́n sì mọ̀ pé mo fi ń kìlọ̀ fẹ́yìn ìpẹ́ rẹ̀ tẹ́ kàn ń ṣe bó ṣe wù yín. Ẹ ṣọ́ra ṣe o, ẹ ṣọ́ra ṣe o. N ò gbé ẹ̀mí òkùnkùn lárugẹ, ṣùgbọ́n ẹni tí ò bá tóun ti pera rẹ̀ kó kàn mọ̀mọ́ bá àyàn jà bó ṣe wù ú. Òkú ń wá nájà, adarí oorun wá nájà, àkúdà wá nájà, àwọn ẹ̀mí àìrí wá nájà. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́jà tó sì lọ́jà náà ó nájà. Ẹ jẹ́ a ṣọ́ra sí o.
nínú ayé tá a wà yìí náà mọ̀ ni nínú ayé tá a wà yìí náà mọ̀ ni Sọjí Abíọ́jẹ́là lórúkọ tèmi. Àwọn ayé mìíràn ni mò ń gbé yẹ̀wò. Wọ́n sì mìíràn pé wọ́n tún padà wá wọ́n sọ fún yín nípa ayé tí ń bẹ lórí àkìtàn.